Gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Kogi ni tuntun díje du ipò gómìnà ìpínlẹ̀ Kogi nínú ètò ìdìbò oṣù kọkànlá ọdún 2023 tó kọjá ẹ̀. Ìyún sẹ́nitọ̀ Dino Melaye ó mà ti fọ̀gbẹ́ sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ní bàbá náà ó fẹ́ máa ṣe ojúṣàájú kò sì fẹ́ ṣe òdodo gẹ́gẹ́ bó ṣe ṣe pẹ̀lú àwọn ààrẹ tó kù. Ǹjẹ́ kí ló dé tí sẹ́nitọ̀ Dino Melaye tó máa ń kọrin tóun náà máa ń jó kiri pàápàá lásìkò polongo ìdìbò tó fi ń sọ̀rọ̀ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ báyìí? Nítorí bí ìlú mà ṣe rí tí ọ̀wọ́n gógó nǹkan àti ìnira tó gba ìlú tí ètò ààbò tó mẹ́hẹ̀ ló máa jẹ́ kí Dino Melaye máa sọ̀rọ̀ sí Ọbásanjọ́. Ǹjọ́ kí ló dé tó fi ń sọ̀rọ̀ sí Ọbásanjọ́? ṣóun láàrẹ orílẹ̀-èdè ni? Irọ́ o. Ohun tí Dino Melaye fi ń sọ̀rọ̀ sí Ọbásanjọ́ ni pé ó ní kò sí ìjọba kan tó jẹ lẹ́yìn bàbá náà látìgbà tó ti darí orílẹ̀-èdè yìí tí Ọbásanjọ́ kì í kọ lẹ́tà láti fi bu ẹnu àtẹ́ lu nǹkan tí ò bá dáa nínú ìjọba náà. Ó ní láti ìgbà tí Ọbásanjọ́ ti ṣe ìjọba ológun láti nǹkan bí ọdún 1976 sí ọdún 1979 ó ní gbogbo àwọn tó jẹ lẹ́yìn Ọbásanjọ́ kódà tó tún fi ṣe ààrẹ alágbádá lọ́dún 1999 sọdún 2007 ó ní gbogbo wọn ló máa ń kọ lẹ́tà tí yóò fi tú àṣírí tí yóò fi bu ẹnu àtẹ́ lù wọ́n ìyẹn tí wọ́n bá ṣe ń tó dáa. Ó ní ní báyìí láàrin oṣù mẹ́jọ tí Tinubu lò tí gbogbo nǹkan ti fẹ́ polúkú mọ̀ṣú tán tí ibi ti fẹ́ yí àwọn èèyàn lórí tí ètò ààbò tó ń dàrú tó yẹ pé ojoojúmọ́ náà ń jiyàn gbé tán ń pààyàn ó ló jẹ́ kàyéfì o pé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kò rí lẹ́tà kankan kọ. Ó ní ṣé nítorí pé Tinubu jẹ́ ọmọ Yorùbá bíi tọbásanjọ́ ni ló ṣe panu mọ́ báyìí tí ò sọ̀rọ̀. Ó ní ṣé Yorùbá parapọ̀ ìní Ọbásanjọ́ fẹ́ máa ṣe pẹ̀lú Tinubu tí ò fi lè tú àṣírí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń tú àṣírí àwọn tó kù. Ní báyìí Dino Melaye wá ránṣẹ́ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní kó tètè gbé lẹ́tà ẹ̀ kó kọ síta kó fi tú àṣírí Tinubu gẹ́gẹ́ bó ṣe ń ṣe fún àwọn ìjọba tó kù.